Ó lágbára o, ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé bí àwọn òṣèré tíátà Yorùbá ṣe máa ń fi owó ìlòkulò lọ́ra wọn tán bá ti fẹ́ bára wọn ṣiṣẹ́ rèé lóòótọ́? Ó ga. Gbajúmọ̀ òṣèré Yorùbá kan tí ọ̀pọ̀ wa mọ̀ sí Bàbá Wande ti ṣàlàyé ìdí tí a fi kì í rí wọn kí wọ́n kópa nínú eré fíìmù Yorùbá mọ́. Wọ́n ti ṣàlàyé ìdí pàtàkì tí wọ́n fi dẹ́kun láti máa gba roles mọ́. Reasons tá a fi kì í sábà rí wọn nínú films lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí lásìkò tí actor Kúnlé Afọ́ọ̀dù ṣe àbẹ̀wò sí wọn gẹ́gẹ́ bí ìṣe ẹ̀. Ó lágbára. And reason tí Bàbá Wande give nínú fọ́nrán yìí ó jẹ́ kí ó máa ya ọ̀pọ̀ lẹ́nu gidigidi nípa wípé kí ló ń ṣẹlẹ̀ ǹjẹ́ bí wọ́n ṣe máa ń fi owó ìlòkulò lọ àwọn tó jẹ́ veteran nínú industry wọn rèé àbí báwo ló ṣe rí gan. Because mo rò pé ọ̀pọ̀ wa la mọ Bàbá Wande dáadáa ṣá. Wọ́n jẹ́ ògbóǹtarìgì òṣèré tíátà Yorùbá tó ṣe wípé wọ́n ti ń ṣeré tíátà Yorùbá bọ̀ báyìí ó ti lé ní over 50 years. And wọ́n ti gba a lot of awards nídìí iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò nínú fọ́nrán yìí. Ẹ̀yin náà wá dúró awards tí bàbá yìí ti gbà. Ẹ wo bí award ṣe pọ̀ lọ rẹ́kẹrẹ́kẹ. Ó ga o, àwọn eléyìí ga nínú ayé tẹnu kọ́. So tá bá ń sọ̀rọ̀ nípa àwọn veterans nínú Yorùbá Nollywood industry, wọ́n jẹ́ ọ̀kan gbòógì tó ṣe wípé a lè yọ orúkọ wọn kúrò. For us to know that Bàbá Wande ò kéré nínú industry, and some of us máa expect wípé irú Bàbá Wande yìí ó yẹ kán máa pay wọn very well, ó yẹ kán máa sanwó gidi fún wọn láti show nínú films àbí. Ó dàbí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, nǹkan ò rí bí ọ̀pọ̀ wa ṣe ń wò láti ta rárá. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Bàbá Wande kẹ́sì máa bá mi fèrò yín náà lórí ẹ̀ sí comment. Kọ́ wà wọ́n pè ní Alhaji Albarika. Wọ́n pè mí bí oṣù kan sẹ́yìn sí. Wọ́n ní ṣàfún mi ló bí 100,000 fáwọn àgbààgbà. So àwọn bíi mẹ́rin. Ó sì ọ̀dà ẹni ó fi 1 million ránṣẹ́ sí mi àti rẹ̀ ò ní tú o. Ẹ̀bẹ̀ rẹ̀ ó pè yọ́mọ. Ẹ tó fi 100 náírà ni àti rẹ̀ ò ní tú. Ẹ̀mí ó ṣe mo dúpẹ́. Àtòní 1 million, àtòní 2,000, àtòní iyekíye tẹ̀tẹ̀ rántí àwọn àgbààgbà wa àṣírí yín ò ní tú. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Gbogbo yín pátá owó ránṣẹ́. Wọ́n rí bínísì wọn dé wọ́n ní àndán ẹ̀jẹ̀ ìyá àdán náà rẹ̀ lójú àbá rí nǹkan jẹ kò lè dán. Bẹ́ẹ̀ni. Ẹ lọ location ni. Location ló ń sábà lọ location dára. Ṣé kò sí? Tí a bá pè mí tí mo bá rí i pé owó tí a pè mí fún owó ọ̀tẹ̀ tí a sì fún mi ní iye tó tẹ̀ mí lọ́rùn. Ẹ máa lọ bẹ́ẹ̀. Ẹ ṣe irú ìsìn ló yẹ kó máa fi lọ́kùlọ̀ lọ yín mọ́. Wọ́n ń gbé lọ́yàn. Èèyàn lákọ̀. Ó yẹ kí n wà ní location kan lẹ́kọ̀ọ́ báyìí mi ò lọ ni. Ó ní wá sí ó ní àwọn fẹ́ ṣe fíìmù ní àwẹ̀ tó kọ́lé fíìmù ìtìlẹ̀ tó kọ́ kápá ọkọ rẹ̀ ti jẹ́ Ibrahim ó ní bẹ́ẹ̀ làwọn ti fẹ́ ṣe ṣùgbọ́n akọ̀wá sẹ́kọ̀ọ́ wá kọ́ àgọ́ túrú tá a fẹ́ ṣe máa kọ́ wá sẹ́kọ̀ọ́. Ètò wa lọ sọ́yọ̀. Ó ní àjà náà lọ sọ́yọ̀ ọ̀dà kò mú ó ló important pé kí ni ó fún mi ní àwọn fún mi ní 70. Máa gbé wọ́n sì ń tepo ní almost 1,000. Bá 1,000 ní báyìí. Per litre. Bẹ́ẹ̀ni. Mo sì lè kó kan mọ́ lọ bẹ́ẹ̀ yàn sí pátì 70,000 ní bóbá ẹ̀ mo ní sẹ́ máa fi owó rẹ̀ rí epo máa wá kọ́ nǹkan owó kówó ni èló lọ wá fẹ́ san fúnṣẹ́ tí ń bọ́ àṣẹ níbẹ̀ yẹn wọ́n tó sọ jágajàga náà ní ọba dá lóhùn. Kò tí ẹ wọ́ tí epo yẹn náà wà lára nǹkan tó jẹ́ kí gbogbo ẹ̀ kàn wọ̀nyí. Kókó tó dà. Nígbà téèyàn bá rí epo lílọ bọ̀ mi ń sìn sí Èkìtì padà 120 nínú epo. 120. Ǹjẹ́ òjòjò ló lè gbàgbé ẹ̀ báyìí? Ìmọ̀pọ̀ dára fún lọ.
kò sí gan kò sí sá tí tó ń ṣe ó great o ọlọ́run kan yàn ọ́ ni. tó ó pẹ́ ọ́ alẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ àmàlà àfà bá ń ṣàdúrà fún ọkùnrin ẹ̀mọ̀ wọn. ẹ dákun kó lè àfọ̀jù. ẹ bá ń ṣàdúrà fún ẹjọ́ àfà ìfà ẹjọ́ kò kẹ́ ṣàdúrà. ẹgbẹ́ kan bẹ̀ kò sí ibi táwa táwa. kọ́lọ́njẹ́ mẹ́rẹ̀ òkú kọ́lọ́mọjọ́ sáré ní ti ṣe ìkọ́mọ́ regret rẹ̀. Bismillahir Rahmanir Rahim. Tọ́lọ́run láṣẹ àwọn èèyàn ní ìlú. Èyí tí wọ́n rò ní ọlọ́run fàṣẹ sí fún wa. Ìtẹ́yìn náà rò fún wọn tó ní fàṣẹ sí. Ọlọ́run wọlé àwọn tó yá láṣẹ pé ẹ lè yóò sì rí bẹ́ẹ̀. Ọlọ́run bá ju bẹ́ẹ̀ fún mi. Wow, this is really wonderful. Àwa náà ṣàmì sí gbogbo àdúrà tí bàbá Wande àtàfà àwọn tí wọ́n gbà fún actor Kúnlé Afod. Kọ́lọ́run túbọ̀ máa gbé wọn lọ́wọ́ sókè, kọ́lọ́run túbọ̀ máa ran àwọn náà lọ́wọ́ sí, kán dẹ̀ má regret gbogbo ohun tó ń ṣe yìí fáwọn àgbààgbà òṣèré tíátà Yorùbá. Àmín. Ẹ̀yin èèyàn wa, ojú wo lẹ tiẹ̀ wá fi wo ohun tí bàbá Wande sọ nípa owó tán fi ń lọ̀ wọ́n gẹ́gẹ́ bí veteran láti wá kópa nínú eré, láti wá take role nínú films torí ó lágbára. Èmi feel pé ní èrò tèmi, mo rò pé àwọn veterans yìí yẹ kán máa sanwó gidi fún wọn nítorí they really work for their name. Wọ́n ti build orúkọ wọn over many years, so wọ́n kéré sáwọn tó yẹ kán máa fi irú àwọn owó bíi 70,000 naira kí wọ́n máa fi lọ. Lóòótọ́ I understand wípé economy ò dẹrùn, bẹ̀ síbẹ̀síbẹ̀ náà Yorùbá ní ohun tó bá jọun òun la fi máa ń ṣe kíni, òun la fi máa ń wé ohun. Kí ni opinion ti yín? Ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa follow DJ Naija Online lórí Facebook. Link tí wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa. Gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube. Ẹ máa bá mi subscribe, kẹ́ ẹ máa like, kẹ́ ẹ sì máa share fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.